Sherry, Emma misinterpret ọ̀rọ̀ show tí mo fẹ́ ṣe lénìí o. Ó wà very very sensitive. So Emma misinterpret show mi o. Ṣé o ti yé? Mo ní update kan tí Láyọ̀ kọ tó sọ pé this week àbí ṣé next week then is Abike's birthday àbí this month ṣáà ni. Wípé if you want to give her anything, òun máa drop account number ẹ̀. Wípé so that by next week Thursday òun máa drop account number so that yín tẹ́ bá fẹ́ fún ní nǹkan kan ẹ lè fi nǹkan síbẹ̀. Honestly speaking, mi ò ní problem pẹ̀lú yẹn. I mean, happy birthday to you, auntie. Happy birthday, ẹ̀mí á ṣe púpọ̀. But, however, mi ò drag yín o. Nǹkan tó bá jọra la máa fi ń wéra. However, ṣe bó ti ẹ̀yẹ kẹtẹ̀ kọ́kọ́ jẹ́ káwọn èèyàn sọ pé nǹkan báyìí la ẹ má kà ń nọ̀bà yín sílẹ̀ kó tó di pé, you know. As ẹ̀yin tẹ máa ń bóyá ọkàn lórí social media pé donation ni donation. So sápá ń bá everybody jà. Ṣe pé you can be tọrọ jẹ online àbí you can be tọrọ jẹ offline. Sápá ìsápá olórúkọ méjì sápá ìsápá ń jẹ. Ṣebí they will first of all, number one, it's not even the birthday time yet. Number two, you first of all make them request first before you shake it, before you send it. But ẹ̀yin kọ́kọ́ fẹ́ fi account number sílẹ̀. Tó bá dẹ̀ ń gba donation bẹ́ẹ̀ yẹn, àwọn ọmọ yín máa tò tẹ̀léra bí kíni bí ìjà lọ. Wọ́n á máa sọ fún wa pé torí monetization ni, torí donation. Ẹjọ́ ilé tẹ́ ẹ̀ gbà yìí, kí ló ń pè é? Torí donation ni o, torí donation ni o. Sápá tí everybody o. Lórí social media ẹ má tẹ̀lé nu. Ṣé kí ni? Ẹ má tẹ̀lé nu. Just do you. Torí wèrè wọ́n fi ń wo wèrè. Nǹkan tó ń sọ pé wọ́n ń ṣe, tó ń sọ pé kò dáa. Low key àwọn náà fẹ́ ṣe, wọn ò mọ̀nà tó máa gbé gbà. Kò sẹ́nibọ̀dì tí ò kí ń tọrọ lórí social media. Style ló bá dé. Tactics. Ṣebí birthday mi. Ìgbà tí ìṣe pé wọ́n bímọ. Ṣebí birthday mi torí Ọlọ́run. Tẹ́ ẹ̀ tí bímọ tó wáyé pé wá bímọ kọ́. Is it happy birthday o? Èmi ò kì í ṣe ọ̀kan tó jẹ́ pé àmọ́ pé ọmọ jẹ́jẹ́ lẹ́rẹ́ àti náà. But èmi máa ń sọ pé tẹ́ bá ti mọ̀ pé you two you are going to ṣe kí ni stoop solo to be asking ẹ wá lọ bá Láyọ̀ ẹ máa gbọ́ o. Ṣé má rò pé wèrè lẹ máa pè wá lórí social media? Torí pé ẹ fẹ́ gbé síbẹ̀ kán má lọ ṣùrùbọ̀ yìí. Ẹ wá lọ sọ fún Láyọ̀ pé kó lọ bá yín tọrọ kó lọ tọrọ on your behalf. Wípé torí pé Láyọ̀ kì í sábà tọrọ so tó bá tí Láyọ̀ bá tọrọ for you kò ní sí big deal. Àǹtí ẹ jẹ́ kí n já yín sí nǹkan kan. Ẹ gbé gba bára in peace and not in pieces. Kò sí nǹkan tó fi ń ṣe yẹn. Ẹnu gbẹ mo nídìí owó ẹ dákun ẹ ṣàánú ayé mi wò ẹnu gbẹ. At least èèyàn tí ò tiẹ̀ fi tiẹ̀ ṣe kíni tí ò fi gbéraga sí tiẹ̀ tó tiẹ̀ jáde ẹ̀yin èèyàn mi ẹ dáwó fún wa o ẹ máa bú but low key bẹ́ẹ̀dì ò tiẹ̀ tí ì dé ẹ tó sọ pé ẹ tó gbégbá bára ẹ má máa fi style máa tọrọ ẹ wo sàábà yìí tààrà báyìí ni kò sí big deal what is the big deal kò sí big deal tó bá jẹ́ pé dọ́kà sí bá ló sọ pé a fẹ́ ẹ̀báwá ẹ̀ lágbájá a fẹ́ ìdọ̀rá ẹ̀yin ò ẹ̀báwá èèyàn ọ̀hún ẹ tún fẹ́ láti ẹ̀báwá ẹ̀nu yín gbogbo ìgbà ní dáwó tẹ bá ti ń ṣe birthday àǹtí ọjọ́ ògbọ́n lẹ fẹ́ ṣe birthday fún wa táwa gan ò ní mú nǹkan kan lẹ̀ ẹ̀yin dẹ̀lẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ máa kó ṣan sórí kó kíní sórí ṣọdá páàdì sàkábí áńgá ibo tẹ máa ṣe bí tẹ máa lọ tìkọ̀ ṣé àmọ́ pé it didn't day ni gbogbo I understand bábí àǹlà ní everybody àtijọ́ àti mu náà bábí àǹlà everybody dey do kàn wọnú DM kàn lọ fún ní nǹkan tó wá fẹ́ fún ẹ tí ẹ sì jẹ́ kọjọ́ òǹdè ẹ ti sáré rán àwọn èèyàn létí
ẹjọ́ kí ni impact tó bá jẹ́ pé òkè o gbogbo last year sí yẹ ìtẹ̀ṣẹ̀ ṣe last year ṣe yẹ kí wàá ní impact tẹ̀ ṣe nínú society láti ọ̀pẹ fi wà ráńdù pé kan fún yín nǹkan báyìí ní èèyàn tó bá fẹ́ fún yín nǹkan kan dúró de next week èmi ò ní issue pẹ̀lú yín o èmi kàn sọ pé ẹ má máa hide through corner ṣó ti yẹn ẹ má máa pass through corner come direct àwọn èèyàn máa ń come direct ẹ̀yin lẹ máa bú wọn kí ló dé tẹ̀yìn pass through corner kí láyọ̀ bá yín gbé sí pé èèyàn tó bá fẹ́ fún yín nǹkan ṣe bọ́ọ̀tì ẹ̀ sì máa dúró dọjọ́ òun náà ẹ ti wá ń tọrọ before the buy day àǹtí ẹ bá ní ẹ̀fẹ́ gbé sílẹ̀ láyọ̀ àbúrò mi jọ lọ́wọ́ mi gbé sórí péjì ẹ̀ wípé anybody tó bá fẹ́ fún mi nǹkan bọ̀yẹ̀ wá sọ pé wà fà káùntì sí má sọ pé ó máa fà káùntì sí nísinsìnyí kọ́ máa lọ dráàgì mi fà káùntì sí next week Thursday ó tún fi déètì tó tún máa fà káùntì sí so that àwọn èèyàn tí ò bá ti gba ṣẹmọ tọrọ tí gba paycheck kì í sí tó bá máa di next week Thursday third day is the payday wọ́n ti gbowó wọ́n dẹ̀ ti mọ̀ pé ìyá wa fẹ́ ṣe ọjọ́ ìbí o ìyá wa ẹ wò ẹ̀mí gígùn àtàlàáfíà ni mo gbàdúrà fún yín ìwòye ọdún tó ń bọ̀ ẹ ní tọrọ gbàgbé ẹ ní tọrọ ọkọ tó fún yín that is it ẹ̀dẹ̀ máa búyàn kan àwọn ọmọ yín dẹ̀ máa jáde wọ́n dẹ̀ máa bú lágbájá wọ́n máa bú dáhùn donation náà gbà torí owó ni torí wọn ṣe torí kí lẹ́yìn ṣe ń ṣe léyìn sí ìgbà ṣebí ó yẹ kó tẹ̀ sọ pé tó bá tẹ̀ fẹ́ rányàn létí pé àbẹ́dẹ̀ lágbájá ń bọ̀ ṣó tún yẹ kó tún fi monetary ṣó ti yé ẹ tẹ̀ wọ́n lọ́gà àbẹ́dẹ̀ àǹtí wa àbẹ́dẹ̀ ìdísẹ́ ẹ má gbàgbé o ló bá tàn bẹ́ẹ̀dẹ̀ ò tí ì dé tẹ́tí ń jo àkáǹtì sábẹ́ bẹ́ẹ̀dẹ̀ ń bọ̀ account number rèé o ẹ má jà máa ṣe bẹ́ẹ̀ yẹn sápá náà gbé sábà náà pé yẹn ẹ̀sìn bọ́ ṣùgbọ́n ẹ̀yin wọ́n sọ pé ìdílé ọba wọn kì í ṣe kínní kó yẹ kẹ́ tó wá máa tọrọ lórí social media náà ẹ̀ ní ìdánwò social media wọ́n máa fi style tọrọ àwọn tó dẹ̀ máa jáde pé kò sí o ẹ fún wa o ẹ fún wa ẹ máa búlì wọn pé ebi ti pa wọn wọn ní nǹkan kan ẹ̀yin kan sìn báyìí lásán lẹ ṣe é sì tẹ̀ ti gbégbá bára kò sí ẹ̀ tí ì dé gan ni. Social media o ẹ má tẹ̀lé nu ṣe rí irọ́ ń parọ́ fúnra ni most of them irọ́ ń parọ́ fúnra ni most of them àtàwọn oníṣàwòrán yìí dẹ ṣó ní lẹ́sà broad ni ṣó kọ́ lẹ́sà broad ni ṣó ní gold tó mi irọ́ ni gbogbo ẹ̀ èèyàn tó bá ní ọkọ̀ ẹ̀ máa balẹ̀ kò ní máa ṣe announcement kò ní sọ di national anthem lójoojúmọ́ onìkan náà ló ní gòdì jù èmi sọ pé pẹ̀lú gbogbo bí tẹ́ ẹ dé kò yẹ kẹ́ ẹ tọrọ o àìsàn ẹ ó yẹ kó wá látọkàn àwọn èèyàn ni kọ́tẹ̀ lókè àbẹ́dẹ yín bọ̀ kó má gbàgbé o that is it kì í ṣe pé wọ́n tún máa fix déètì tó fẹ́ má káùntì ilẹ̀ ìyẹn pọ̀ fà ìyẹn pọ̀ kò tẹ̀ ẹ kó jáde ọ̀dọ́ yín ló ti jáde but happy birthday what do we know happy birthday tàbí tá a bá wá rí tá a máa fọ̀ báyìí kí ni máa bọ́ sí bẹ́ẹ̀nsì láyọ̀ the same láyọ̀ tó wá announce pé kí wọ́n á dáwó fún yín kí wọ́n á ṣe donation fún yín pé ẹ fẹ́ ṣọjọ́ ọ̀bì òun náà ló máa bọ́ àwọn èèyàn kan torí owó ni kọ́ pa monetization kí ni wọ́n ń ṣe ìsìn báyìí láyọ̀ okòǹgà kí ni wọ́n ń ṣe ìsìn o fẹ́ gba donation fún yín ọ̀tọ̀pọ̀ tápá ọ̀rọ̀ tẹ́sẹ̀ ọ̀rọ̀ torí pé ó ṣọjọ́ ọ̀bì kí ni wọ́n ń ṣe ìwọ ló ṣe tó kéèyàn kan pa monetization ok láyọ̀ mú àkáǹtì sí bẹ́ẹ̀ aṣáfẹ́ fáǹtì wa lówó àbí we are not welcome to give our money torí tó wáyé pé owó wo la fẹ́ fáǹtì wa tó bá yẹ pé àwa náà pa monetization àti gbọ́sẹ̀ lẹ́nu báwo la ṣe fẹ́ rówó fáǹtì wa fún bẹ́ẹ̀ díẹ̀ ṣó ti yẹn ń sìn báyìí àwa tán monetization àdẹ̀ ṣe kí ni àdẹ̀ ń ṣe show àti wa ò dẹ̀ tán monetization kò ṣe show àti wa dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ díẹ̀ ó dẹ̀ gbé account number ó ní donations rẹ̀ owó tá a fi gbà nù monetization náà la máa fi ṣe kí ni la máa fi fáǹtì wa lówó bẹ́ẹ̀ díẹ̀ ló bá tán àbí tí ò gé fọ́ ní sọ ẹ má máa búyàn mọ́ nígbà tẹ́ ẹ mọ̀ pé ṣe ń bọ̀ wá tọrọ bára ó yẹ kẹ́ ẹ kóyàn mọ́ra ni kówó lè pé ẹ mọ̀ pé ẹ ń bọ̀ wá tọrọ bára ẹ dẹ̀ ń bú àwọn tó ń tọrọ bára ẹ ń bú àwọn èèyàn kan pé àwọn ń tọrọ ni ẹ̀yin náà dẹ̀ ń bọ̀ wá tọrọ no be juju be that
bọ̀ àǹtí ká má parọ́ mo rò pé wọ́n máa ń sọ pé ẹ̀ kì í ṣẹgbẹ́ wa lórí social media yìí ni wọ́n ní à kì í ṣe mate ẹ lè rà wá pa ẹ jù wá lọ àwọn àfihàn ilẹ̀ ń bá ṣé olórí tún máa ń gbégbá donation ni I'm just throwing it out there like mi ò ṣèdí yín o ẹ má bínú tó bá jẹ́ pé obìnrin náà èmi kàn throw it out there pé as olórí àwọn tààfin àwọn tọ̀ọ̀ ní ṣé ó tún gbégbá wọ́n tún tọrọ bára ṣé mo pa wá àwọ̀ òun ọmọ ọ̀rọ̀ kìràn ni wá ẹ lè fi yẹn bú wa mọ̀ ebi ń pa wá bẹ́ẹ̀ ni torí ẹ̀ la ṣe ń gba star lójoojúmọ́ bọ̀ ẹ̀yin tó jẹ́ pé ókèlókè báyìí lẹ́tí mọ́lẹ̀ jẹ́ tó tún yẹ kẹ́ tí wọ́n máa bá wa du kẹ́ tí máa gbégbá bára lọ́dọ̀ wa kò make sense ó yẹ kẹ́ lọ tọrọ lọ́dọ̀ wọn mẹ́ ṣé ẹ tọrọ mẹ́ wọn fún yín ni I'm just mi ò drag yín ẹ má bínú tó bá okay ó dá ẹ má bínú but èmi sọ pé if they were giving you there you will not need to come here to come and tọrọ leave this place for us ẹ jẹ́ ká wà tọrọ àwa ibi náà àwa Alumanjiri ẹ jẹ́ ká nǹkan ta Alumanjiri ni mí bẹ́ẹ̀ ni ẹlẹ́yà Alumanjiri bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wà tọrọ bọ̀ ẹ̀yin tó jẹ́ pé olórí tààfin lọ́hùn tó yẹ kẹ́ tí wọ́n á tọ̀ torí àwọn ọmọ yín ni o kì í ṣe pé mo ní personal problem pẹ̀lú yín o but àwọn ọmọ yín wọ́n máa any sport wá ti fò síta wọ́n ti máa sọ pé yàn kan kò rí jẹ kò rí mu kò ní nǹkan kan àwọn ló ní everything ẹ̀ẹ́dẹ̀ nìkan rẹ̀ tún bọ́n ṣe ń drag ilé náà máa drag ilé tó máa drag ilé ẹ̀yin náà wọ́n gba bára fún sí lọ́jọ́ tèmi does it make sense pé àwọn tó ń drag èèyàn lọ́dà yín pé wọ́n ń tọrọ jẹ àwọn náà ló tún gbégbá bára fẹ́yìn náà àǹtí so we are all the same thing Alumanjiri tí yín kàn ń lò lẹ̀kẹ́ ni wọn kò lẹ̀kẹ́ sọ̀rọ̀ sápá náà your mate Alumanjiri tí yín kàn ń lò lẹ̀kẹ́ ni. That is it tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ de èèyàn kì í tọrọ first at least tó bá tẹ̀jọ́ tó bẹ́ẹ̀ jẹ́ tó bá sọ pé send my birthday gift o bẹ́ẹ̀ ni ò tí ì dé this is desperation bá ṣe máa ń ṣe báwọn tó kù náà ṣe ṣe fún yín òṣùwọ̀n táwọn ẹgbẹ́ yín fi wọ̀n báwọn tó kù náà la fi wọ̀n fún yín mi ò drag yín òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé èèyàn míì ló ṣerú nǹkan tẹ́ ẹ ṣe tí Láyọ̀ ṣe Láyọ̀ will be over there updating for the person so wọn ti ẹ jẹ́ káwa náà update fún yín inú fi ń ṣèyàn tó bá yẹ pé èèyàn míì ló ṣerú nǹkan tí Láyọ̀ tẹ́ ṣe tí Láyọ̀ ṣe Láyọ̀ máa drag ẹni ẹ kò sórúkọ tí ò ní pe ẹni yẹn mọ̀ sí bá ẹ̀yin náà dẹ̀ rí ẹ ti wà nínú position yẹn náà so ẹ jẹ́ káwa náà ká díìṣì ẹ̀ fún yín náà náà ó pé Alumanjiri gangan ni gbogbo wa àṣẹ gbogbo alọ́jọ́ ń tọrọ jẹ ìkan òjò kan lọ anywho ẹgbẹ́ àkáǹtì síbẹ̀ àwọn ọmọ àní ìró wa yín ẹgbẹ́ àkáǹtì yín síbẹ̀ a máa bá yín fowó sí kí ni fi ń ṣèyàn kébi má ṣàpá yín àbí kébi àbí ilé ayé ò mà lé ẹ ṣàṣọ fún àwọn ọmọ yín pé kán yé bú wa mọ́ kán yé kí ni kán yé bú wa mọ́ torí ẹ ṣì ń bọ̀ wá tọrọ jẹ ẹ má máa bú wa mọ́ torí wáyé kọ́ àwọn ọmọ yín ò bú wa ń sìn báyìí gbogbo ala máa dà síbẹ̀ tá máa fi owó ránṣẹ́ pé èèyàn báyìí ṣọjọ́ bì ẹja fowó ránṣẹ́ sí o ẹja fún ní nǹkan báyìí but of course ẹ máa fẹ́ mú wa bú ẹ̀dẹ̀ fẹ́ wá máa tọrọ owó tó bá yẹ pé àwọn tó tiẹ̀ ṣe nǹkan kan how many show lẹ ti ṣe for a whole year láti last year sí year how many show lẹ ṣe how many people lẹ empower so kí la wá fẹ́ fún yín ní nǹkan birthday fún birthday is for you. If you like, celebrate them. If you like, you don't celebrate them. So why would I give you anything when you have literally not impacted into anybody's life? Anyway. So auntie, nǹkan tẹ́ ṣe. Àwọn sọ pé nǹkan táwọn ọmọ yẹn ṣe. Nàìjíríà o. Ẹ má bínú tó bá jẹ́ pé ẹ má bínú. But at the same time, happy birthday to you. Long life and prosperity. Tẹ́ bá yíwà yín padà ni. Bẹ́ẹ̀ni, tẹ́ bá yíwà yín padà. Gbogbo àwọn ọmọ yín tó ń drag Queen Mother tó ń drag Priscilla yẹn ó yẹ kẹ́ ẹ tẹ̀lé sọ fún wọn pé no you cannot be with me and be dragging innocent people when they've literally done nothing to you. Ẹ gbèjà anybody you just jealousy and hatred because wọn ò bá yín ṣe náà ló fi jẹ́ káwọn ọmọ yín kan fi ṣe kí ni kán máa bú Queen Mother tó bá yẹ káwọn ọmọ yín ò bú Queen Mother báyìí bóyá
àwọn around ibẹ̀ yẹn náà lè bá wà bá àwọn yẹn ló yẹ kó máa fún yín nǹkan birthday pé what do you want for your birthday ó yá wá pàdé mi ìbá ìjà celebrate gbogbo tó jẹ́ pé gbogbo wọn náà ti mú bú ẹ̀yin òmìnira kan là ń bú lára wọn kékeré lára àgbàlagbà it is well jọ àwọn ní ká sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ó yé wa dáadáa ṣe ti gbọ́.